ẹ wá ẹ pèèyàn ní wèrè ẹ fún onítàn ní fine girl nísìnyí kẹ́ni kó jókòó ẹ gbé mọ́tò bóyá kò ní smile ṣé wèrè máa ń dá kọ́lọ̀ mọ́tò mọ́ ni a smile tó tún máa sọ fún pé thank you this is Venza ìyẹn jáde octopus ó máa ń jáde nù omi ó wá dàbí bí ike ẹ̀ bí jàpá ṣe ní ike ẹ̀yìn ẹ̀ òun lélẹ́yìí ti so ẹ̀wọ̀n tí yóò wà lọ́ọ̀ mi. ibi èsì wo lélẹ́yìí. bẹ́ẹ̀ ni bàbá. kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá adúgbò rẹ̀ gbòòrè nílùfẹ́ wa ojú tẹ fún ìwò ní fọ́ ojú tẹ fi ń gbọ́ wa ò ní di ẹ ti ń sọ̀rọ̀ pé a gbé dókítà wá kẹ́ ẹ tó jàǹfààní nípa ìmọ̀ ìjìnlẹ̀ nípa ewé àtegbò tí dókítà máa fi dá yín lẹ́kọ̀ọ́ ìgbà dókítà wa sọ̀rọ̀ dókítà wa bá mi sọ̀rọ̀ kan lórí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ a sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ dókítà wa pé pé àwa Yorùbá a ní ìyàkẹ́tẹ́ nìkan ò ní mo ní kálukọ́ lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n fi àwọn nǹkan kan mọ̀ wá mọ́ ò pé ṣé bó láwọn Yorùbá àní tẹkinọ́lọ́jì yẹn kan àní kankan bó dókítà sọ̀rọ̀ kan níyà kádúpẹ́ lọ́wọ́ Ọ̀rúnmìlà kádúpẹ́ lọ́wọ́ Ọ̀sán yìí mọ́ ò pé kí lẹ̀ rí ìtẹ́jọ́ pé kádúpẹ́ lọ́wọ́ Ọ̀rúnmìlà kádúpẹ́ lọ́wọ́ Ọ̀sán yìí. bàbá mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa láti ilé lóko orúkọ mi ò yí padà Dr. Odúwọlé lèmi jẹ́ bàbá ṣe rí mo ṣe àwọn ìwádìí kan débi kan mo wá rí i pé kódà ẹni tó wà ní South America àwọn gan wá fẹ́ mọ ìwúlò ẹ̀ ju àwa tá jẹ́ Yorùbá lọ àwọn èèyàn rò bí ìgbà tó yẹ pé science ó lọ lórí technology nìkan wọ́n mọ̀ pé even tó ń pè ní science gan ṣú wà nínú ewé tó yẹ pé àti egbò táwọn èèyàn dẹ̀ mọ̀ bàbá tá a bá dúpẹ́ lọ́wọ́ àwọn Ọ̀rúnmìlà tó jẹ́ ká mọ tó ń pè ní science tiwantiwa lẹ́ni yìí táwọn náà lè fọwọ́ sọ̀yà pé a ní ẹ̀sìn táwa ń ṣe tọmọ Yorùbá fi lè mú nǹkan báyìí mú mọ́ nǹkan báyìí tó dẹ̀ máa fi b'Elédùmarè sọ̀rọ̀ tó dẹ̀ ń gbọ́ ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ àwọn onílé bàbá. kábíyèsí Olódùmarè. wọ́n ní àwọn ẹ̀yin àgbà máa ní Olúbíkin tó kọ́ jáwé o ìbà Ọ̀sán Ìbíkin tó kọ́ wégbò. mo sì bá dáwọ́ gbó wọn o. kò yé ọ̀pọ̀ èèyàn ẹ wo bọ́n ṣe bẹ̀rẹ̀ láyé ìgbà yẹn wọ́n á kàn mú ewé kan wọ́n á mú eléyìí wọ́n á dẹ̀ nìkan lọ lò kódà tó máa ní kẹ́ni kọ́kàn mú ewé Ọbàtálá àbí kó mú ewé amúnimọ́yè kó lọ lò ó pẹ̀lú nǹkan báyìí bàbá ǹjẹ́ mọ̀ pé kíní yẹn sì ń jẹ́ títí di èní yìí. bẹ́ẹ̀ni sáyẹnsì kan làwọn ẹlẹsì débẹ̀. èèbò tó jọ wá lójú. èèyàn gbèwé bàbá ẹ̀ jáde mo pàdé ẹ̀ alọ́nà Ìlọra àbí ibi tí mo ṣe research dé mo wá ṣe research débẹ̀ lórí àìsàn kan lórí jẹjẹrẹ ọkàn heart cancer ló wá ní pé òun dẹ̀ ní bí bàbá òun ṣe ń ṣe o bàbá ẹ̀ ò mọ̀ sí cancer láyé ìgbà yẹn ìgbà tó máa gbé àwọn nǹkan tó ń lò jáde fún mi bàbá mo wá rí i pé púpọ̀ nu tó ń lò láyé ìgbà yẹn ó pẹ̀lú tó yìnbó fi ń ṣe research léni bàbá ẹ̀ ò kàwé kò lo technology kò lo phone kò lo Android ẹ jẹ́ kí a gbà páwọn bàbá yìí ti ṣiṣẹ́ dè wá lákọ̀ọ́kọ́ náà bẹ́ẹ̀ ni ẹni tó bá jókòó lé ní yìí tó ń lo ewé tó ń lo egbò tí ò mọ iyì ń tó ń sọ pé ìbà Olúbíkin Ọ̀sán ìbí kò mọ iyì tí àwọn bàbá yẹn ṣe ẹ wo ewé wọn kàn déédéé fún ewé kan lórúkọ wọn léwé àbámọ̀dá ẹ wọ́n máa imagine pé kí wọ́n pè lábàmọ̀dá kí ni ìdí tí wọ́n fi ń pè lábàmọ̀dá téèyàn bá wò pé kí ni ìdí tí wọ́n fi ń pè kíní ní àbámọ̀dá tó bá dé ní tó bá fẹ́ mọ̀ pé àbámọ̀dá lóòótọ́ àwọn èèyàn lè má tarí mọ́ kán mú nǹkan mọ́ kódà tó bá fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ láàrin 1 minute á ṣẹlẹ̀ bọ́ ní tí ìwòsàn èmi àti ìmọ̀ pé kéèyàn máa jẹ́ lásán lójúmọ́ bí ọjọ́ méje ó tún gbọ́ high blood pressure ẹ̀jẹ̀ ríru wọ́n dẹ̀ ń pè lábàmúdá ìyẹn túmọ̀ sí pé ọ̀pọ̀ ní nǹkan tó lè ṣe fún wa tẹ́ bá gbà mí láàyè máa lọ sínú àwọn nǹkan kan máa fi ṣe àpẹẹrẹ ẹ mọ̀ pé àwọn bàbá yìí ṣiṣẹ́ láyé ìgbà yẹn research yẹn dẹ̀ ṣe ń lọ lé nìyí. kódà ẹ sọ fún mi ẹ sọ pé ẹ wé kèsè wò gangan jẹ́ pé ewé nípa àwọn kan wà tẹ́ pé kẹ̀ tún ṣe ewé gan. bẹ́ẹ̀ni bàbá ẹ rí bàbá ẹ rí àwọn èèyàn máa ń nígbàgbọ́ pé gbogbo nǹkan tó bá ṣèyàn náà ni oògùn ó dàbí kí nǹkan ṣèyàn sí kó feel feverish àbí kó rí máa fọ kán wá sáré gbé lọ ṣọ́ọ̀ṣì kán lu ariwo sí létí èmi àti yín mọ̀ pé ṣáriwo máa tírìtì ẹ̀fọ́rí ni irọ́ ó máa dákun ni káwá wò pé bóyá ẹni tí ara ò yá wá ní kó máa yí káàkiri àbí kó máa ṣe nǹkan oríṣiríṣi no gbogbo wọn kọ́ ni ewé àbí egbò ló ń ṣe nǹkan míì wà tó yẹ pé kódà àwọn seed kan wà kódà kó jẹ́ fenugreek kó jẹ́ coriander tó jẹ́ seed làwọn. ẹ máa tún fáwọn yẹn Yorùbá. bẹ́ẹ̀ ni ẹ̀rí ìmí wà
seed náà ń pè ní èso ẹrùnjẹ. Bí àpẹẹrẹ bàbá máa fi èso kan wọ̀nyí. Ẹ wo ohun tí ó wà lọ́wọ́ mi. Irú èso wo lélẹ́yìí? Bẹ́ẹ̀ ni bàbá. Àwọn olóyìnbó àwọn Latino wọ́n máa ń pè ní Adansonia digitata. Kódà nítòlóyìnbó ọ̀pọ̀ èèyàn tí ń rí igi ẹ̀ hàn mọ iṣẹ́ tí kìíní ṣe. Ṣé pé ìtẹ̀gbẹ́dá ní Áfíríkà abilẹ̀ ti rí? Bàbá kódà táwọn òyìnbó bá mọ ibi tán ti máa rí ní ọ̀pọ̀ mọ̀ pé a ní igi ẹ̀ ń bí tó pọ̀. Ṣé bí igi kan wà tó máa ń pè ní baobab, igi osè? Baobab ní lébò. Igi osè. Ṣé rí igi osè tẹ́ ń wò yìí ó wà very very spiritual bàbá. Kódà Ọlọ́run bless ẹ̀ pẹ̀lú antioxidant, antibiotic, anti-cancer. Kò sí onírúurú ìwòsàn tán kì í fi igi yìí ṣe. Láwọn tó mọ̀ ọ́ lóòótọ́ àwọn Yorùbá máa pòwe kan tàbá ṣe kí ní igi osè ẹ̀yìn àgbà ọ́. So but nílànà ti ìwòsàn bàbá tí kinní yìí tó bá jókòó táwà ń bí ìsìn tán bá fọ́ kinní yìí tán bá lọ sí powder tán bá po kinní. Bóò ní kinní ṣe jẹ́ sí igi osè? Èso ló jẹ́. Èso igi osè ní òun náà ń pè ní Adansonia digitata. Àwọn kóró kan wà nú ẹ̀ ó le láti fọ́ ni tó bá ṣe fọ́. Bẹ́ẹ̀ ni kóró ṣẹ́rí tó bá fọ́ àwọn kóró kan wà bẹ̀ bí capsule ó wà nú ẹ̀ báyìí tán bá lọ kinní náà tán bá lọ mórì tán bá fi ń ṣe massage fún yàn tó ní orúnkún àbí kinní kan tó ní arúmọléegun rheumatism, arthritis tó ní ìwòsàn ni. Kódà igi tó tún jẹ́ igi osè fún rẹ̀ epo ẹ̀ àti síìdì tó wà nù kìíní epo igi náà epo osè àti síìdì tó wà nù kìíní ikọ́ kan wà wọ́n máa ń pè ní ikọ́ ife tuberculosis. Tóyìnbó gan máa sọ fún ẹ pé kódà àwọn olóògùn ẹ̀ bàbá mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà fún èèyàn pé àwọn phytonutrients kan wà nù kìíní tó jẹ́ pé tó bá lọ kóró inú ẹ̀ pẹ̀lú epo ara ẹ̀ ìyẹn bark ara igi osè tó bá lọ́pọ̀ tó bá fónítọ̀hún tó dà sínú oyin tó mu síbí kan ìwòsàn ní ìyàtọ̀ sí bẹ́ẹ̀ ni epo ara igi osè tí ò ṣe lè bẹ́ẹ̀ ni kódà kóró inú eléyìí tẹ̀ ń wò yìí gan fún rẹ̀ àwọn ọmọ kan wà tó máa ń bí premature tán kì í gbó tán máa láwọn ọmọ yìí ò gbó wọ́n wá ń ṣe bí premature kóró inú ẹ̀ fún rẹ̀ tán bá lọ mọ́ fùfú okùn àtàwọn ewé míì tán bá lọ fún wọn ewé ẹ̀jẹ̀ tán lọ mọ́ fún wọn tán fọ́mọ yẹn tán dà sínú oyin tán fún ó ń treat àwọn ọmọ premature náà yes yẹn kóró inú ilé bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni kódà wọ́n tún fi ń treat high blood pressure ẹ̀jẹ̀ ríru bí mo ṣe sọ fún yín àti ìtọ̀ ṣúgà ìyẹn kóró inú ẹ̀ so kí lè wá rí pé kì í ṣe ewé nìkan Ọlọ́run tó ní rúrú nǹkan fún wa tó yẹ pé ẹ jẹ́ ká yin àwọn èèyàn tó ṣe ìwádìí sílẹ̀. Àwọn bàbá tó ti ṣe àwọn mọ̀rùbẹ́ nípa àdé. irọ́ tó kódà ẹ jẹ́ fi hàn síbì kan irọ́ àwọn nǹkan mi wà tó yẹ pé bí àpẹẹrẹ mo fẹ́ fi kinní kan wọ̀nyí ẹ wo kinní bàbá ọ̀pọ̀ èèyàn wà tó yẹ pé kódà wọ́n lè rí kinní ẹlòmíì ò dá mọ̀ ẹlòmíì ń gbọ́ sétí ni kò mọ̀ tó jẹ́ so àwọn ìwúlò ẹ̀kọ́ kan wà tó yẹ pé ó yẹ ká máa ṣe fúnra wa tó yẹ pé ìdánilẹ́kọ̀ọ́ báyìí wúlò kíní iná ń pè ní fùfú òkun fùfú òkun ẹlòmíì a máa pè ní fòfó òkun ṣé inú òkun ti mọ́ ní báyìí ṣẹ́rí kíní kan wà bí ẹja ni octopus ó máa ń jáde nù omi ó wá dàbí bí ike ẹ̀ bí jàpá ṣe ní ike ẹ̀yìn ẹ̀ òun lélẹ́yìí ti so nígbà tó bá ní nǹkan jẹyọ ẹ̀yìn ẹ̀ rí ṣe wá rí ẹ̀yìn ẹ̀ ká ní pé bó ṣe wà yìí ẹ̀yìn dàbí ike ni tẹ́ bá gba ṣe wá rí ibi tó bá jẹ́ pé kíní oògùn ni mò ń jù sílẹ̀ báyìí èèyàn lè la bó ṣe wà yìí onírúurú oògùn náà lè fi ṣe bó ṣe wà yìí kódà téèyàn bá ní ulcer wọ́n máa lo kíní ìmọ́nú oògùn fún arthritis téèyàn bá ní asthma. inú rí èèyàn lè la. oògùn ló wà nú ẹ̀. kábíyèsí Olódùmarè. kódà ibi tí kíní yìí ní agbára dé tí èèyàn bá wà tó yẹ pé ó ti ní anxiety ọpọlọ yẹn ti dé stage kan tó yẹ pé gbogbo ara ẹ̀ ti bẹ̀rẹ̀ òun kan ti ní symptom stroke. bí àpẹẹrẹ bó ṣe wà yìí téèyàn bá ń ráwọn àpẹẹrẹ bíi pé bóyá stroke ó ti ń wọlé tó ṣẹ̀ rí kódà ẹ má jẹ́ ń tàn yín even kìíní ìtú ṣiṣẹ́ fún anti-stroke yes tí stroke yẹn ó yìí láwọn ewé àti egbò tó máa fi kún bọ́ pé anti-stroke pé èèyàn kan kò gbàdúrà kọ́ lọ́n fi ṣèyàn òun náà dẹ̀ fẹ́ ni kódà kìíní yìí
ṣe rí omi ìbẹ́pẹ omi àgbọn omi àgbọn fún rẹ̀ omi àgbọn coconut water ó máa ń regulate system wa bó ṣe wà yìí tán bá lọ. èmi rò pé nígbà kan wọ́n sọ pé omi àgbọn pé kò ní jẹ́ kí ọmọ tó wọ́n wè ó kó mọ̀ wẹ̀ ọmọ níyé. irọ́ omi àgbọn tẹ̀ ń rí yẹn ṣe rí ìbéèrè tẹ́ béèrè lẹ́ẹ̀kan ìbéèrè tó lágbára ni pé kí ló dé ṣé àwọn nǹkan mi wà tó jẹ́ gbogbo dandan ló nídògùn bàbá ẹlòmíì ò nídògùn nǹkan mi wà tẹ́lòmíì nídẹ̀ẹ́ probably ìjẹ́ mọ̀ pé téèyàn bá jí láàárọ̀ kó tó báyàn sọ̀rọ̀ àwọn èèyàn máa ní nǹkan àkọ́kọ́ tó yẹ kọ́kọ́ ṣe kó ṣàdúrà kó ṣe nà nǹkan àkọ́kọ́ tó bá ṣe kódà ibẹ̀ ó ti ń ṣàdúrà ó ti ń bẹ́lẹ̀dẹ̀ sọ̀rọ̀ jókòó fún ìṣẹ́jú 10 kó wá máa bẹ́lẹ̀dẹ̀ sọ̀rọ̀ kó má béèyàn kankan sọ̀rọ̀ ó lè fi máa ṣàdúrà láti inú ṣe rí kíní kan wà tẹ́ pé wọ́n máa ń pè téèyàn bá meditate láàárọ̀ kùtùkùtù ó ní nǹkan tó ń ṣe pẹ̀lú ọpọlọ àti àlàáfíà wa ọ̀pọ̀ èèyàn mọ̀ ogun ló ń fún rẹ̀ láyé ọ̀tọ̀ ogun ló ń fún rẹ̀ láyé ọ̀tọ̀ yàtọ̀ sí pé kíní téèyàn bá jí tó kàn òun bóyá ó wò pé òun sanra jù àbí kíní kan tó bá ń ṣe exercise ogun ló ń fún rẹ̀ láyé ọ̀tọ̀ kódà kéèyàn máa stay hydrated omi mímu tó kéré jù bóyá 2 litre or 2.5 litre lójúmọ́ bóyá láàárọ̀ ó ti mu 75 cl ọ̀sán ó ti mu 75 cl lálẹ́ ó tún mu ogun lòun náà fún rẹ̀ kì í ṣe gbogbo nǹkan ló nídìí pé a ṣe ń lọ sí hospital lọ gbógun náà nǹkan àkọ́kọ́ ẹ̀dá gbọ́dọ̀ mọ tó ń jẹ sí inú bàbá ẹlòmíì ò mọ tó ń jẹ sínú ẹlòmíì máa parọ́ pé mo ní high blood pressure dọ́tọ̀ ni mo ní diabetes ẹlòmíì ò mọ nǹkan tó ń kó ba gan kì í ṣe high blood pressure ló ń ṣe ó náà ìṣọ̀kan tó ń pè ní high cholesterol kódà kíní yìí máa wúlò fẹ́ nìyẹn máa fún wọn lóògùn ẹ̀ àǹfààní kan ló máa jẹ́ fáwọn èèyàn lórí ètò yìí bàbá high cholesterol jẹ́ bí àwọn ọ̀rá burúkú kan tó ti regún sí ara òun náà máa ń pè ní bad lipids ọ̀rá burúkú ló ń jẹ́ ó ti wá wà lára ẹlòmíì tí kíní yìí bá wá pọ̀ lára ẹlòmíì ó máa ń fa heart disease kódà ẹlòmíì wà tó ní stroke tó rò pé ayé ló ń ṣe ayé kọ́ stroke ẹlòmíì àtàrà high cholesterol ló ti jẹyọ ṣẹwárí kiri tí mo mú dání tí mo pè ní octopus skin òun náà ń pè ní octopus skin òun làwọn Latin ń pè ní sepia officinalis fòfó òkun bó ṣe wà yìí irú ẹni bẹ́ẹ̀ tó bá ti ń notice pé òun ti ń jẹ̀jẹ̀kújẹ̀jù òun ò dẹ̀ kí ń ṣe exercise tírú onítọ̀hún ṣẹ́rí kí ní watermelon táwọn èèyàn máa ń jẹ oògùn ní bàbá epo ẹ̀ tán bá lọ mọ́ kínní. tí àwọn jẹ watermelon kí èèyàn jẹ́ tèpotèpo. ṣẹ́rí tó bá ń jẹ́ tèpotèpo oògùn ló tún jẹ bẹ́ẹ̀ ni kò ṣe nǹkan kan fún yàn ó máa gbé irọ́ ó máa kàn ó máa fi tọ̀ ni epo ẹ̀ tó bá ṣàgbẹ pẹ̀lú eléyìí igi kan wọ́n máa ń pè ní bamboo tree igi bamboo ní Yorùbá igi bamboo tán bá lọ́mọ tónítàn bá fi ń mu ògì gbogbo ọ̀rá burúkú tó bá wà lára ẹ̀ tó fẹ́ kó ba tó fẹ́ jẹ́ ó ní high cholesterol tó fẹ́ jẹ́ ó ní high blood pressure kódà ìgbà míì gan kíní yẹn tún máa ń trigger ìtọ̀ ṣúgà lára ẹlòmíì ẹlòmíì wà á máa parọ́ pé òun ò ṣe dáadáa pẹ̀lú ìyàwó òun bẹ́ẹ̀ ni kán lọ pẹ̀lú eléyìí ogun ní bàbá bàbá 14 days ló fẹ́ fi lò àárọ̀ àtalẹ́ ṣíbí half spoon ogun ní àdúpẹ́ fọ́lọ̀ ẹlòmíì wà bàbá ibi tó ti rí àkóbá ojú pé tó máa ní òun ò ṣe dáadáa pẹ̀lú ìyàwó òun lé òun ò ṣe ogun ẹ̀ gbogbo tó ń rìn ta ló ń jẹ ìwọ ló ń jẹran to certain stage tó wà ń bẹ̀ ìwọ ló ń jẹ eléyìí ló ń jẹ nǹkan tí ò da ìyẹn lọ́kùnrin ni o ọkùnrin lè ti gbàgbé pé nǹkan pọ̀ tó máa ń fa àìmáṣe déédéé torí ìgbà tẹ́ bẹ̀rẹ̀ pé bóyá irú ẹ̀ ń sìn a máa rò pé bóyá oògùn nǹkan mi wà kì í ṣe pé oògùn alekókọ́ ló fẹ́ lọ wá alekọ́ ló fẹ́ lọ wá kó wò tó bá jẹ́ àwọn nǹkan bí ọ̀rá burúkú kan wà tó ti jẹ because ìdákọ́lẹ̀ ń gbà míì a máa fà á kọkùnrin má ṣe déédéé jẹ̀díjẹ̀dí tó bá jẹ́ akọ lára a máa fà á kọkùnrin má ṣe déédéé ìyẹn chronic pie ẹ wo ọkùnrin tó yẹ pé jẹ̀díjẹ̀dí chronic pie ló fà á tí ara ẹ̀ ò fi le tí ò ṣe déédéé kí ló yẹ kí ló yẹ kọ́kọ́ yẹ̀ wò kó tún jẹ̀dí then tó bá jẹ́ pé àwọn nǹkan bíi ọ̀rá ẹ̀yin ò wá lè nǹkan kékeré ni ṣe báwọn nǹkan bíi abèrè ẹ̀pà kún náà máa lò abèrè èso kódà tó nítàn bá mú àwọn nǹkan kékeré láwọn yẹn kó nítàn mú kódà kó wá èso abèrè kán lọ mọ́ ẹ̀pà kún tó bá lọ kódà tó nítàn bá tún fẹ́ gan mẹ́ta ló já sí pé ó lọ jẹ́ pé bí onítàn bí ó tún wá ní infection
bí ẹni tó ti látọ̀sí bí abí gono wọ́n lè bá fi bàrà kún kán fi bàkà abèrè bàrà bàkà ẹ̀pà kún kán fi síbẹ̀ kódà ó máa tọ ogun ẹ̀dà wọ́n á sì tó kódà wọn ní láti sè wọ́n lè gé sínú ẹmu kán gbé fún kó máa mu ìdajì kọ́ọ̀pù ogun ni ó máa ṣẹ́ tó bá dẹ̀ jẹ́jẹ̀ dí yẹn nìkan bẹ́ẹ̀ ni ogun ni kódà tó bá jẹ́jẹ̀ dí gan tí ó kàn fẹ́ da ẹ̀ láàmú ó ní tá à ń pè ní precalima nitida ní Latin language ó ní tó ń pè precalima anterior ìyẹn ni abèrè so abèrè kódà tó bá jẹ́ abèrè yẹn onítọ̀ mú pẹ̀lẹ́pàkún kò gbọ́dọ̀ pọ̀ jù kó kàn ṣe bí i 3 grams because ẹ̀pà gún fún rẹ̀ ó wà toxic kó má lọ máa yà ń gbẹ jù tó bá jẹ́ òun nìkan lọ́ mú tán lọ kódà tán bá lọ gan tán fi eléyìí kún gan ó lè máa fi mògì kán fi eléyìí kán fi fógun ó lè máa fi mògì ogun ni so ọkùnrin irú ẹni bẹ́ẹ̀ ṣé òun náà máa tún lóun lọ hospital pé kíní ni kì í ṣe gbogbo nǹkan ló nídìí oògùn òyìnbó kì í ṣe gbogbo nǹkan ló dẹ̀ nídìí ewé nǹkan míì wà natural simple therapy ló nídìí wàá dẹ̀ gbádùn àìsàn míì dẹ̀ wà tó yẹ pé ìwọ ló máa yẹra ẹ wò kí ni tó ń ṣe mí tí nǹkan báyìí bá ń ṣe bí ókè ẹ wò for instance obìnrin mi wà obìnrin kan wà tó máa ń ní ẹ̀dà tó bá bá wọn sùn báyìí nǹkan àtọ̀ àtúndà padà kíní kan wà máa fi wọ̀nyí kíní kí lórúkọ rẹ̀ good òun náà máa ń pè ní blue alum wọ́n máa ń pè ní ṣomiro Yorùbá yes ṣomiro ló máa ń pè ṣẹ́rí kíní yìí ibi tó ní agbára dé kódà tóbìnrin bá wà tó bá jẹ́ tó ní menstrual disorders tó yẹ pé bíi kí nǹkan oṣù ẹ̀ máa wá kó máa lọ kó máa wá ségesège bọ́n ẹ máa ń pè yẹn bàbá kíní yìí wà nù tó fi ń treat ẹ̀ náà kódà kóbìnrin wá jẹ́ tó yẹ pé bíi ẹjẹ́ ti ẹ̀ fìyẹn lẹ̀ tó jẹ́ pé bíi ẹ̀dà ló ń dà láàmú tó bá da àtọ̀ sí lára àtọ̀ àtúndà padà àtúnṣe kíní kan ó ti yẹ ń sìn ọ̀hún nídìí nǹkan tó pọ̀ jù eléyìí báyìí tó bá mu pẹ̀lú akọ̀kan àtàrí but kì í ṣe oògùn ayurvedic bíi tiwa ìbílẹ̀ ìyẹn mo ṣe ní ká yin àwọn bàbá yẹn wọ́n ti ṣẹlẹ̀ jẹ́ èèyàn mélòó ló ń ronú débẹ̀ pé òun lè ṣe irú kíní yìí research táwọn bàbá yẹn ṣe láyé ìgbà yẹn kódà bàbá wọ́n ṣe research délùú kan dé Rwanda ní Kigali mo rí pé gbogbo nǹkan tó fi lẹ̀ gbogbo ohun tèmi náà ti bá láyé ìgbà yẹn tí mo gbọ́ lẹ́nu bàbá ni tó ti ń lò látàyébáyé báwo lẹ́yìn ṣe wá rí but that means nǹkan táwọn bàbá yẹn ṣe sílẹ̀ làwa ń continue a gbọ́dọ̀ yìn wọ́n ṣẹ́rí kíní yìí tán bá lọ ìyẹn ṣomiro blue alum tán lọ pẹ̀lú atari wọ́n á wá jó pẹ̀lú akọ̀kan tán bá jó wọ́n á jó máa di black powder kó ní tọ̀hún díẹ̀ báyìí síbí kékeré kó máa fi mògì kò ní lò ó kó tó péjọ mẹ́rin ẹ̀dà yẹn máa stop so onírúurú nǹkan lọ́lọ́run fi kẹwàá gẹ́gẹ́ bí ìbéèrè yín tó bá tún ní nǹkan míì so kódà mo yìí ní ìgò bọ lórí ẹ sọ fún mi pé ayé pé ọ̀pọ̀lọpọ̀ kódà ẹ sọ̀rọ̀ nípa ọmọ ayò táwa Yorùbá sọ pé ọmọ Yorùbá mọ eré náà fún ayò ṣe onírúurú nǹkan ní nǹkan tó yẹ pé ọjẹ mú òun mi ìfẹ́ sọ ẹrí kí ni eléyìí báyìí ọmọ ayò ni ọmọ ayò ọlọ́kùn Yorùbá tún kọrin fún wa ní eré là ń fi ọmọ ayò ṣe ẹbọ àwọn òyìnbó àwọn ò fi ọmọ ayò ṣe eré wọ́n fi ń ṣe ìwòsàn ni Yorùbá náà dẹ̀ fi ń ṣe ìwòsàn láwọn tó mọ̀ ìjẹ́ mọ̀ pé kíní yìí tẹ̀ ń wò yìí bàbá anti-cancer bó ṣe wà yìí ń sìn ó ní àwọn àìsàn kan tó yẹ pé láyé ìgbà yẹn táwọn àjàkálẹ̀ àrùn tó bá dé láyé àwọn bàbá wa ṣe rí kíní covid tó lọ tó kọjá coronavirus tó bá yẹ pé wọ́n ti mọ àwọn nǹkan táwọn bàbá wa ń fi kíní yìí ṣe ni kò sẹ́ni tí covid máa ṣe no ṣe rí táìsàn kan bá wà tó ń pè ní chicken pox smallpox bóyá leprosy ẹ̀tẹ̀ láyé ìgbà yẹn ṣẹ́rí kínní ìtàn bá fọ́ kóró kan wà nú ẹ̀ ó dàbí powder òun làwọn bàbá yẹn máa ń lọ̀ máwọn ewé àbáwọn egbò kan wọ́n fi ń ṣe ìwòsàn fórí onírúurú àìsàn yẹn gbà yẹn ìyẹn ọmọ ayò tẹ̀rí tí mo mú dání. àwọn bàbá ò fi ṣeré lásán. wọn ò fi ṣeré ìwòsàn ló wà fún òun náà ń pè ní bunduk nut kódà yẹn tó bá fẹ́ lọ ó yẹ káwọn èèyàn tún máa gbìyànjú láti máa ṣe ìwádìí lórí nǹkan ká má kàn jẹ́ Yorùbá lásán ó yẹ káwọn èèyàn tún máa wò pé kíni yìí tún lè fún wa yàtọ̀ sí eré ta fi ń ṣe òun náà ń pè ní bunduk nut BONDUC nut kódà àwọn Latin máa ń pè ní sisamplina bunduk nut òun náà ń pè lọ́mọ ayò ìwòsàn náà fi ń ṣe o kódà bó ṣe wà yìí ó ń treat asthma ní powder náà bẹ́ẹ̀ ni láwọn tó mọ̀ lù tó ń gbọ́ mi tó mọ̀ lù dáadáa so ọ̀n fi ọmọ ayò ṣeré ìwòsàn ló wà fún bẹ́ẹ̀ ni.
ẹ tún lẹ ní ewé kan ewé eléjò pé ẹ pé wòsàn ló náà mi ò tiẹ̀ gbé fẹ́ mi ò ti fẹ́ rí yun rí ti mi. Bàbá ibi tí ẹ lọ yẹn eléyìí dó ó ti gbẹ ṣe rí tí ò bá ìgbẹ ewé yìí náà máa ń pè ní neturash neturash àwọn tó mọ̀ wọ́n tún máa ń pè ní snake plant wọ́n tún ní Yorùbá ń pè ní ọ̀já ìkókó Yorùbá máa ń pè ní ọ̀já ìkókó ṣe rí ewé yìí ó ṣòro láti gbó wọ́n máa ń gun ni kódà tọmọ bá wà àwọn èèyàn kan wà tó ẹpọn ti ní àwọn àìsàn kan tá à ń pè ní iná ọ̀run wọ́n á ní iná ọ̀run kòkòrò iná ọ̀run tó ti ṣe lómìn tó yẹ pé ara máa jájẹ gbogbo nǹkan á máa jájẹ kódà tó bá jẹ́ kinní yìí nìkan náà gún pẹ̀lú ewé láà tó bá gún tó dà sínú olive oil tó ní tọ̀hún mu síbí kan kinní yẹn máa lọ kódà kinní yìí àwọn tó mọ̀ lò tó bá lo kinní yìí báyìí wọ́n máa gún mọ́ ọsàn wẹ́wẹ́ díẹ̀ wọ́n wá pò mọ́ ọṣẹ ẹni tó bá àwọn ọmọ tó máa ń ní kòkòrò ara tí kòkòrò máa ń jẹyọ lára ó tún treat kòkòrò wọ́n á fi máa wẹ̀ onírúurú nǹkan náà máa ń fi kinní yìí treat tó yẹ pé kódà tí bá tún rántí gan kódà lóríṣiríṣi àìsàn náà fi ń treat so ó kàn wù mí pé káwa náà ká máa jàǹfààní àwọn nǹkan táwọn baba ńlá wa tó ń ṣe é lẹ̀ Yorùbá ní nǹkan o díẹ̀ ní nǹkan tí mo kàn fi àwọn nǹkan wà tó pé ta bá lọ sí díẹ̀ ẹ má jẹ́ ntàn yìí ní kúrò mi báyìí. ẹja sẹ́mi mú bẹ̀. Bàbá wa ìjà kankan ṣẹlẹ̀ ní mídíà lórí atẹ́gùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nípa ọkọ̀ arákùnrin kan tó pè lágbára Gabriel àti Muyideen wọ́n pe ọkùnrin Muyideen ó dọ́kùnrin òní orí títì tí ń ta ṣájà wà mú wá ó sì ṣe láàánú ó ṣe lóore tí ò gbáyé sì rí àwọn èèyàn sọ pé nígbà tó wá yá tó wá di ẹni pé èèyàn fẹ́ máa fi sú lóore àwọn èèyàn sọ pé ọmọkùnrin àìsàn ọpọlọ tó ní lórí ẹni pé fi sú lóore mo wá ní kí n bè lọ yín pé ǹjẹ́ bẹ́ẹ̀ náà ṣe rí ọmọkùnrin ǹjẹ́ ó jọ aláìsàn ọpọlọ nítòótọ́. Ìbéèrè lálẹ́ ìbéèrè yìí dó mi ní parọ́ mo rí awuyewuye tó ń lọ lórí social media mo dẹ̀ rí picture ẹni yẹn to be honest ṣe rí kì í ṣe gbogbo èèyàn bẹ́ẹ̀ torí pé lóòótọ́ kì í ṣe gbogbo èèyàn tó múra dáadáa náà ló gbádùn ẹ má jẹ́ àtànra wa o ẹlòmíì wọ aṣọ ló bo nǹkan o ohun tó ń bá fà á mentally internally ó pọ̀ then kí wá ṣe gbogbo èèyàn náà tó ń ló láìsàn ọpọlọ náà ló láìsàn ọpọlọ ẹlòmíì wà ṣe rí èèyàn wà tó yẹ pé ṣe rí igbó lásán mo máa fi kíní kan ṣàpẹrẹ ẹ jẹ́ n fẹ́ra mi ṣàpẹrẹ mo lọ báyàn fún àdúrà ló wá ní wọ́n máa ṣe àṣejẹ kan ṣe ń gbọ́ wọ́n wá ní wọ́n máa gbé ewé ọ̀là ṣe bí igbó nìyẹn tán mu ó wá ní kíkọ̀ dá sínú ẹran nígbà tí dà èmi mo fi ń ṣe àpẹẹrẹ o pé tí n bá ti jẹ kódà èèyàn máa ráàánú bàbá ìgbà iṣẹ́ wọn èmi ò fa kíní ìgbà tí máa jẹ kódà mo ceiling bẹ̀rẹ̀ sí di 20 lójú mi kódà mo wọ toilet more than 20 times tí n bá ti gbẹ́sẹ̀ mi fúnra mi kódà mo wá rí i pé wàá dédé máa kọrin wàá máa jó wàá máa ní ìròbó ti ṣẹlẹ̀ sẹ́nìkan rí tó jẹ́ pé first timer tó taste tó ń pè ní tó jẹ́ first time tó taste tó ń pè ní igbó ní ìmọ̀ bóyá ó ṣẹlẹ̀ sẹ́nìkan rí so kí ni fẹ́ fàyọ̀ ju pé ẹlòmíì wà ohun tó ń fà kò bá lára mu kì í ṣe gbogbo èèyàn ló ní mental issue ṣe rí èèyàn wà tán bá ló ń dá sọ̀rọ̀ kó kàn máa dédé rìn lọ báyìí kó máa dá sọ̀rọ̀ a lè ròyìn mọ́ case pé schizophrenia ó ní àìsàn táwọn pè schizophrenia ọ̀pọ̀ èèyàn máa ń mistake àìsàn yẹn sí pé ẹni yìí bóyá Ọlọ́run ló ń bá sọ̀rọ̀ irọ́ o ẹlòmíì wà ó ti wà mentally derailed tó yẹ pé schizophrenia ló ń dà láàmú a máa gbọ́rọ̀ a kàn dédé máa gbọ́ voices láti ibikíbi a máa gbọ́ láti ibikíbi òun láìsàn tó ń pè ní schizophrenia ẹlòmíì dẹ̀ wà tó yẹ pé kódà ìtọ̀ ṣúgà tẹ̀ ń wò tó bá pẹ́ lára ó máa ń fà tẹ́lòmíì tó máa láì àìsàn ọpọlọ kódà nǹkan oríṣiríṣi ló ń fà but ẹlòmíì wà ẹ wá wo tẹ́ntẹ́ ń sọ bóyá probably tẹ́wọ̀n bá ń fa nǹkan because mo gbọ́ àwọn èèyàn ló ń fa nǹkan wọ́n dẹ̀ ń ta ó wà possible tó yẹ pé inú téèyàn ń fà. bẹ́ẹ̀ni àwọn tó gbá sórí mídíà lọ sọ pé wọ́n ló máa ń mu gbó ó sì máa ń ta tẹ́tẹ́. so ẹ̀yin náà ẹ wò. ẹ̀yin táwọn èèyàn sọ ni pé àrùn ọpọlọ tó ní ló fà á tó fi mú gbó ló fa tẹ́tẹ́ ló tún lọ bá ẹ tó sí láàánú ló tún lọ bá ló kọjẹ ní ìbà ló kọjẹ ṣe rí gbogbo nǹkan a máa ń kó gbogbo nǹkan sí ojú kan ìgbà míì máa ń wà tí a bá kàn fẹ́ defend èèyàn a lè kó nǹkan sí ojú kan èmi ò rò lọ́bẹ̀ ohun tẹ́mi rẹ̀ tó bá lé ó lárùn ọpọlọ
wọ́n ló máa ń lọ sọ́jà ó ń bá wọn gbé nǹkan náà ó dẹ̀ mọ normal price owó tó ń gbà ó dẹ̀ tún mọ àdírẹ́sì ibi tó ti ń bọ̀ ó dẹ̀ mọ̀ pé òun nílé ẹni tó bá ní mental issue ní rántí kó gé náà ẹni tó bá ní mental issue lóòótọ́ ẹlòmíì wà ó tó ní mental issue jẹ́ pé a máa wọṣọ normal á ṣe normal bọ́ èmi àti yín mọ̀ pé ó lè má rántí pé òun níwèé lẹ́ńbì kan náà bẹ́ẹ̀ tó lè fi rántí pé òun nílé òun ní property pé òun dẹ̀ níyàwó kò wọ́n òun ní o irọ́ ó yàtọ̀ síra wọn ẹni tó fi lè mọ̀ ó mọ certain things now ìhun tí ẹni ẹni kàn ní ìlójú pé no ohun tó need kò ju pé probably wọ́n ní ọwọ́ tó dilẹ̀ ní kinní kan so tírú ẹ̀ bá ní iṣẹ́ kan tó engage ẹ̀ tó busy tí ò ta tẹ́tẹ́ tí ò ṣe other things tí ò ṣe ọlọ́run it will be fine ìyà ìtọ́jú nírú ẹ̀ kan ìtọ́jú yẹn ò dẹ̀ sí pé gbogbo èèyàn kan ló máa tọ́jú èèyàn ìwọ gan fún rẹ̀ tọ́jú rẹ̀ kí ló fẹ́ fi tọ́jú rẹ̀ discipline báwo lè fẹ́ discipline rẹ̀ wà àwọn ayé ń bú mi wọ́n ní mo lọ́n ṣe kíní ìjẹ́ tí bá stop igbó mi tí bá stop tẹ́tẹ́ ṣé mo máa rálàánú of course tó bá stop méjì owó tó fi lọ rà yẹn àti owó tó fi relé wàá ra fine shirt sọ́rùn wàá wọ ṣòkòtò ìwọ tó look neat o máa lè lọ bá láàánú you look presentable because presentation ẹ ló máa yẹ ká láàánú ràn ẹ́ lọ́wọ́ ṣé ẹni tó look haggard báwo lè fẹ́ wọlé sínú ọ́fíìsì ẹni tó fẹ́ ṣàánú ẹ̀ owó tí wọ́n tẹ̀ fi ń ra igbó àbí tó fi ń ta tẹ́tẹ́ ó tó raṣọ so that means self discipline nírú ẹ̀ kọ́kọ́ need yan àwọn owó yẹn bí i 5,000 ní kọ́kọ́ fi raṣọ kó wá pẹ̀dọ̀ àtòrò ronú ẹ̀ mọ́ pé èsì mo ti ní ìdáláàánú then nǹkan mi wà tẹ́lòmí ò mọ̀ tẹ́kọ̀ máa ń sọ pé bóyá ọdẹ orí àbíkí náà ẹlòmí wà tí ìgbéraga wa tún wà ọ̀bà ẹlòmí wà self pride ló ń gbá láàánú sá so ohun tí mo lè sọ bọ́ ní kwẹ́sọ̀ yìí. irúfẹ́ ẹni yẹn ẹ sọ pé ó ń ta tẹ́tẹ́ ẹ ń mutí ẹ ń mugbó tírú ẹni ibi tó ti lówó tí ó bá rí mọ́ ṣé kó lè sọ di èèyàn tí wọ́n ti gẹ́gẹ́. máa tó ń pè ní confucianist ni èèyàn mẹ́ta ló wà easy láti wà confused ẹni tí ó jáde ìyàwó ẹ̀ ní tẹ́ẹ̀bà ti dé mo fẹ́ ra aṣọ 50,000 kò dẹ̀ lè afford ẹ̀ the same person jẹ́ tó ń ta tẹ́tẹ́ gbogbo àgbẹ́kẹ̀lé ẹ̀ orí tẹ́tẹ́ ló gbé sí pé àmọ́ mọ̀ pé kò sí lélẹ̀ tí mo lọ yìí máa jẹ onítọ̀hún ò wá jẹ ṣe mọ̀ pé ó ní problem ìyàwó tó ń lọ bá ń lé tẹ́tẹ́ ò dẹ̀ jẹ ó dẹ̀ gbọ́dọ̀ nídìí igbó tó máa fi relax brain kò tún sówó tó nítọ̀ máa fi ra gbó. tó bá délé yóò di gbèrè wọ́n àwọn ọ̀rọ̀ pé yà àwọn kan àwọn ọ̀rọ̀ pé ní. so ṣé kò sí kankan you know it's just nǹkan mi wà pure kì í sí kan mi wà kò sówó kò sówó onítọ̀hún manage then ó dẹ̀ ti wà addicted bóyá igbó àti tẹ́tẹ́ téèyàn bá dẹ̀ ti wà addicted mọ́ igbó àti tẹ́tẹ́ tí ò bá tá lójúmọ́ kan wàhálà ni kódà wàá rí pé kódà tó bá fún lówó kan sí pé lọ fi rògùn fún mọ́mì ẹ̀ ó prefer láti kọ́kọ́ lọ fi ta kínní yẹn pẹ̀lú hope kan pé mo mọ̀ pé títí alẹ́ máa jẹ. bẹ́ẹ̀ni owó tí ó ju owó òun ló jáde mi. á jáde ó ti wà addicted. tó wá lọ sun mọ́ tí ò padà rí yẹn kan yóò di wèrè. torí pé yóò fẹ́ mọ owó tí ó fi tọ́. ẹ wá imagine irú ẹni yẹn tó bá dalẹ̀ tí ò bá ró tó mu igbó nǹkan lálẹ́. no kọ́nítọ̀ máa ró fagbó lálẹ́. no onítọ̀ òun jáde ńlé ìyàwó ti fìtínà ó mọ̀ pé òun lọ bá gbèsè ńlé kò tún jẹ́ ń bi ilé tẹ́tẹ́ ó tún wá ń lọ síbi kínní ẹ má jẹ́ ń tàn yín tí irun yín bá jẹ onítọ̀ ní 20,000 naira ó máa kó bùkátà wá bá yín ni o. bí ìbá tiẹ̀ má dà wá lè dá tuntun wọlé. ṣé wàá sọ ẹgbẹ́ kò sí ọ̀rọ̀ tó ṣe owó ló need ìwọ́n sì wọ́n dẹ̀ ń tijú òun fún láwọn time tó ń wá bó ṣe ń fún ó tó certain stage ó tún wá wò pé tó o bá fẹ́ jẹ̀bi ọlọ́run jẹ́ kí n ra stop kò dẹ̀ ṣe stop mọ́ because tí ẹni tó ń tọrọ tó bá ti wà use mọ́ bí tó ti ń gba owó ó le gan tí ò bá rí ń bẹ̀ mo máa sọ ẹ́ dọ̀tá ni. because nǹkan míì a kàn máa ń blame ọwọ́ ọ̀gá ni ó yọ àwọn ọmọ ẹ̀kọ́ ẹlẹ́yìn tó ti ya wèrè èsì ṣe wèrè. mo sì náà tó ṣe ẹ wá ẹ pèèyàn ní wèrè ẹ fún onítàn ní fine girl nísìnyí kẹ́ni kó jókòó ẹ gbé mọ́tò bóyá kò ní smile ṣé wèrè máa ń dá kọ́lọ̀ mọ́tò mọ́ ni a smile tó tún máa sọ fún mi pé thank you this is Venza. so baba ẹ dúkọ ẹ àṣẹ 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 à